gbogbo iṣẹ́ èṣù parun nínú ayé mi parun àti nínú ayé tiẹ̀ náà gbogbo iṣẹ́ ìmùlẹ̀ parun láyé mi ò parun gbogbo iṣẹ́ èṣù parun nínú ayé mi parun nínú ilé mi nínú iṣẹ́ mi nínú ayé gbogbo ọkàn tó ń gbọ́ mi tó wò mí ní àgbáyé iṣẹ́ èṣù ó yá máa parun lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo iṣẹ́ ìmùlẹ̀ parun láyé mi ò parun lọ́dún yìí ọ̀rọ̀ mi á níyanjú máa bọ́ lọ́wọ́ ogun ìwọ náà ọ̀rọ̀ yẹn máa níyanjú sọ pàmì wàá bọ́ lọ́wọ́ ogun ọ̀rọ̀ mi á níyanjú sẹ́ máa bọ́ lọ́wọ́ ogun gbogbo ilẹ̀kùn tó títí á ṣí ogun tó sọnù á wá ọ̀rọ̀ mi á níyanjú èmi á bọ́ lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ni mo ti bólúwa ṣèlérí èmi tó ilẹ̀ ṣe mo ti bólúwa pinnu kí ni ìpinnu tí wọ́n ní láyé mi tí mo wá kí má ṣàṣe dànù o láyé mi tí mo wá kí má ṣàṣe rí mo ti bólúwa pinnu ìwọ́n ká mo ti bólúwa ṣèlérí mo ti bólúwa pinnu láyé kan tí mo wá èmi ò ní ṣàṣe dànù láyé mi tí mo wá kí má ṣàṣe rí mo ti bólúwa pinnu irúgbìn oṣó jáde kúrò lára mi akọ́pẹ́ igi tí bàbá mi lọ́rùn bá gbé fífà tó lọ́fàtó akọ́pẹ́ àti gbé àkélé gbogbo igi náà gbogbo igi tí ò bá so èso rẹ̀ àkèlú lọ́wọ́ jù sínú náà gbogbo irúgbìn oṣó tí àjẹ́ tí emèrè tí lẹ́bọ̀ lóògùn tí ẹlẹ́yẹ gbogbo tọ́lọ́run ògbìn sínú ayé mi àti ẹ tí wọ́n ti fòrú ọ̀gànjọ́ gbìn mo fà wọ́n tú pẹ̀lú ọwọ́ ẹ̀ náà kọ́ máa lánà sọnù lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ máa gbiná sọnù bẹ́ẹ̀ ni akọ́pẹ́ igi tí bàbá mi lọ́rùn bá gbé fífà tó lọ́fàtó gbogbo tí ò fún èmi àti ẹ láyọ̀ gbogbo tọ́ta ti gbìn sínú ayé wa láti bà wá láyọ̀ jẹ́ lọ́dún yìí mo fà wọ́n tún sí gbogbo lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù kó máa fà tó kó máa gbiná sọnù lórúkọ Jésù irúgbìn ajẹ́ ò jáde kúrò láyé mi lórúkọ Ọlọ́run ó jáde kúrò lára mi ó jáde o ilẹ̀ lanu kágbára èṣù wọlẹ̀ kágbára Ọlọ́run dúró hallelujah o ilẹ̀ lanu kágbára èṣù wọlẹ̀ kágbára Ọlọ́run dúró hallelujah o sọ báyìí sọ pé dá padà Olúwa dá padà o Olúwa máa dá padà gbogbo ọdún tí kòkòrò jewéjewé kòkòrò jẹgbẹjẹgbò tó ti jí lọ́nà ayé mi àti Olúwa máa dá ìkólọ ayé wa padà lọ́dún yìí ó ní bíbélì sọ pé ìgbà tí Ọlọ́run dá ìkólọ Síónì padà ó ní wọ́n dàbí ẹni tó ń làlá ó ní àwọn kèfèrí sọ pé Olúwa ṣeun ńlá fún ọ ó ní Olúwa ṣeun ńlá fún ẹ torí náà wá ń yọ̀ lẹ́nu ọdún 2026 yìí èmi àti ẹ máa yọ̀ a máa lọ́jọ́ ọpẹ́ lórúkọ Jésù dá padà Olúwa dá padà o ire ayé mi tí ọ̀tá tí kò lọ Olúwa dá padà Olúwa dá padà o dá padà fún mi o dá padà fún mi Olúwa ògo ayé mi tọ́ta àti gbà lọ́wọ́ mi sọ bẹ́ẹ̀ dá padà fún mi Olúwa dá padà fún mi o ògo ayé mi tọ́ta àti gbà lọ́wọ́ mi o dáwọ́lé mi pẹ̀lú agbára ní ọdún 2026 àti gbogbo ọkàn tó ń pọ̀ mí ní àgbáyé dáwọ́lé mi pẹ̀lú agbára dáwọ́lé wa pẹ̀lú agbára kó ogun ayé wa kó wọlé lọ sọ bẹ́ẹ̀ dáwọ́lé mi pẹ̀lú agbára dáwọ́lé mi pẹ̀lú agbára dáwọ́lé mi Olúwa pẹ̀lú agbára kó gbogbo ogun ayé mi kó wọlé lọ dáwọ́lé mi pẹ̀lú agbára dáwọ́lé mi o Jésù dáwọ́lé mi o bàbá káyé mi máa ṣe wà bákan náà mọ́ dáwọ́lé mi o nínú ọdún tuntun yìí gbogbo ọkàn tó ń wọ́mọ ní àgbáyé lọ́dún yìí a máa gbọ́mọjó gbogbo ọkàn tó ń wá iṣẹ́ a máa rí iṣẹ́ aláyọ̀ gbogbo ọkàn tó ń fẹ́ ìgbéga a máa dẹni ìgbéga gbogbo ọkàn tó fẹ́ kọ́lé a máa kọ́lé gbogbo ẹnìkan tó fẹ́ ra mọ́tò wà á ra mọ́tò gbogbo ẹkẹ̀ tó fẹ́ lọ ìlú òyìnbó wà á lọ ìlú òyìnbó gbogbo ọkàn tó ń ṣàìsàn a máa rí ìmúláradá gbogbo ohun tí ń ṣe ìdààmú wàhálà ayé wa ó máa dópin lọ́dún yìí ó máa dohun àmókìtàn lórúkọ Jésù dáwọ́lé mi pẹ̀lú agbára kó ogun ayé mi kó wọlé lọ bàbá dáwọ́lé mi pẹ̀lú agbára dáwọ́lé mi pẹ̀lú agbára dáwọ́lé mi pẹ̀lú agbára àwọn ẹgbẹ́ mi ṣeun rere èmi náà máa ṣeun rere lọ́dún èmi àti ẹ máa ṣeun rere sọpá mi a máa lọ́jọ́ pé a máa láyọ̀ gbogbo ohun tí ó yẹ èmi àti ìwọ tó ń gbọ́ mi tó wò mí tó yẹ ògbọ́ lọ́lọ́run máa fi dá wa lọ́lá lọ́dún yìí bẹ́ẹ̀ ni gbogbo tí ayé wa nílò ó ní pé òun rere kan kò ní fà sẹ́yìn lọ́wọ́ àwọn tó dáhùn tó ṣe dídé ó ní olùsẹ̀sán fáwọn tó farabalẹ̀ wà bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ní inú dídùn pé kí ọmọ ẹ̀kọ́ ṣaláìní tó dára ó ní àwọn kìnnà máa ṣaláìní ebi àsì máa pa wọn ṣùgbọ́n àwọn tó ń wọ àwọn Olúwa wọn ò ní ṣaláìní tó dára ohun tó dára wo ni ayé mi nílò àti ìwọ tó ń gbọ́ mi tó wò mí lọ́dún yìí Ọlọ́run máa fi lé wa lọ́wọ́ sọpá mi lórúkọ Jésù àwọn ẹgbẹ́ mi bímọ lémọ́ èmi náà máa bímọ lémọ́ àwọn ẹgbẹ́ mi kọ́lé mọ́lé èmi náà kọ́lé mọ́lé àwọn ẹgbẹ́ mi travel out èmi náà máa travel ọ̀bẹ ẹni tó ń lọ sọ́jà àwọn ẹgbẹ́ mi débi gíga láyé èmi náà á débi gíga máa fọhùn níbi gíga máa jókòó pẹ̀lú àwọn èèyàn pàtàkì nínú ìran yìí máa sọ bẹ́ẹ̀
orí mi á kọ̀kì máa lálùyọ lọ́dún yìí. I will lálùyọ in the name of Jesus. Àwọn tí àjọ bẹ̀rẹ̀ wọ́n ti lọ síwájú. Àkókò mi máa rè o bàbá, èmi náà máa ṣe ohun rere. Àkókò mi máa rè o, èmi náà máa ṣe rere. Má sọ bẹ́ẹ̀, àkókò mi máa rè o, èmi náà máa ṣe rere. Èmi tó ilẹ̀ ṣe ní ọdún yìí, I will lálùyọ, èmi yóò lálùyọ nípa ẹ̀jẹ̀ Jésù ọmọ Mary o, èmi máa lálùyọ. Ìwọ náà sọ bẹ́ẹ̀. In 2026, I will lálùyọ, èmi máa lálùyọ nípa ẹ̀jẹ̀ Jésù ọmọ Mary o, èmi máa lálùyọ. Ohun rere dán mi wò Olúwa, bóyá mo ò ní ṣọpẹ́ o. Àwọn style yóò kọ́ wà tí mo ti pamọ́ Olúwa tí máa jó níwájú ẹ̀ tó bá ti ṣe nǹkan tí mò ń fẹ́ yẹn. Ohun rere dán mi wò Olúwa, ọpẹ́ mi yà pọ̀ jaburata. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Ohun rere dán mi wò Olúwa, bóyá mo ò ní ṣọpẹ́ mo máa lọ́jọ́ pẹ́. Ohun rere dán mi wò bàbá, ọpẹ́ mi yà pọ̀ jaburata. Jaburata, jaburata, jaburata. In 2026, God will bless me, jaburata. And you too, God will bless you, jaburata. What I'm saying is, God will shower His blessing on me and you this year. Blessing of money, children, success, big contracts, divine connections, dumbfounding breakthroughs, miracle signs and wonders without numbers. That's what will be my portion and your portion throughout this 2026. In Jesus' name. Jaburata, jaburata, jaburata. God will bless me, jaburata. Jaburata, jaburata, jaburata. My God will bless me, jaburata. Jaburata, jaburata, jaburata. God will bless me, jaburata. Jaburata, jaburata, jaburata. My God will bless me, jaburata. Jaburata, jaburata, jaburata. My God will bless me, jaburata. Ara ìwà wo iṣẹ́ ìyanu àtàgbàrà Jésù nínú ayé mi. Dandan, dandan. Ara ìwà wo iṣẹ́ ìyanu àtàgbàrà Jésù nínú ayé mi. Ìyanu ni Ọlọ́run mi, ìyanu ni kí lórúkọ bàbá, ìyanu ni ṣe báyìí. Ọlọ́run mi, ìyanu ni. Ògo ni f'Olúwa tó ṣe ohun ńlá. Ìfẹ́ ló mú kó fún wa ní ọwọ́ rẹ̀. Ẹni tó fẹ́ mi rẹ̀ lélẹ̀ fẹ́ ṣe wá. Tó sì ṣílẹ̀kùn iye sílẹ̀ fún wa. Kí lórúkọ bàbá, ìyanu ni. Ọlọ́run mi, ìyanu ni. Ọba tó sọ lé ayé rọ, ìyanu ni. Ọlọ́run mi, ìyá. Àdàgbà má pàrọ̀ yóò yẹ ni. Ìyanu ni. Ọlọ́run mi, ìyanu ni. Ọlọ́run máa fàyè mi àti ẹ̀. Ó máa fi pàtẹ ìyanu. Ó máa fi pàtẹ ògo ẹ̀ ní àgbáyé lọ́dún yìí lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni. Látòní lọ èmi àti amagbórí ilẹ̀ ṣe rere. Sọ pé ilẹ̀ gbọ́rọ̀ Olúwa, ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Látòní lọ máa gbórí rẹ̀ máa bímọ lémọ. Látòní rẹ̀ máa gbórí rẹ̀ máa kọ́lé mọ́lé. Ó gbọ́. Látòní lọ máa gbórí rẹ̀ máa lálùyọ. Máa ṣoríire, máa ṣoríire. Á dára fún mi. Ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Gbogbo tọ́lọ̀ dálárì àti lọ́rùn ló létí ló gbọ́rùn. Má sọ fún wọn. Ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Látòní lọ máa gbórí rẹ̀ máa ṣe ohun rere. Bá a ṣe fúyẹ́ bó ṣe máa ṣẹlẹ̀ ni o. Akọlù pọ́ngà ohun rere ó máa ṣẹlẹ̀ sí èmi àti Ọlọ́run. Non-stop blessing, non-stop breakthroughs, non-stop testimony ni ó máa jẹ́ tèmi àti lọ́dún 2026 lórúkọ Jésù.